Ìwé Oníwàásù orí 11 ẹsẹ̀ ìkíní. Fún oúnjẹ rẹ sí ojú omi, nítorí tí ìwọ rí lẹ́yìn ọjọ́ púpọ̀. Ẹsẹ̀ ìkejì. Fi èpò fún méje àti fún mẹ́jọ pẹ̀lú, nítorí tí ìwọ kò mọ ibi tí yóò wà láàyè. Ẹsẹ̀ ìkẹta. Bí àwọn sánmọ̀ bá kún fún òjò, wọn á sì tún dà sí ayé. Bí igi bá sì wó sí ìhà gúúsù tàbí sí àríwá, níbi tí igi náà gbé ṣubú sí, níbẹ̀ ni yóò sì máa gbé. Ẹsẹ̀ ìkẹrin. Ẹni tí ó ń kíyèsí afẹ́fẹ́ kì yóò fúrúgbìn, àti ẹni tí ó ń wojú àwọsánmọ̀ kì yóò ṣe ìkórè. Ẹsẹ̀ ìkarùn-ún. Bí ìwọ kò ti mọ ipa ọ̀nà afẹ́fẹ́, tàbí bí egungun ti ń dàgbà nínú aboyún, àní bẹ́ẹ̀ ni ìwọ kò lè mọ iṣẹ́ Ọlọ́run tí ń ṣe ohun gbogbo. Ẹsẹ̀ ìkẹfà. Ní kùtùkùtù fún irúgbìn rẹ, àti ní àṣálẹ́ má ṣe dá ọwọ́ rẹ̀ dúró, nítorí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere, yálà èyí tàbí èyí ni, tàbí àwọn méjèèjì yóò dára bákan náà. Ẹsẹ̀ ìkeje. Nítòótọ́ ìmọ́lẹ̀ dùn àti ohun dídára ni fún ojú láti wo oòrùn. Ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n bí ènìyàn wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó sì ń yọ̀ nínú gbogbo wọn, síbẹ̀ jẹ́ kí ó rántí ọjọ́ òkùnkùn pé wọ́n ó pọ̀, ohun gbogbo tí ń bọ̀ asán ni. Ẹsẹ̀ ìkẹsàn-án. Máa yọ̀ ìwọ ọ̀dọ́mọdé nínú èwe rẹ, kí o sì jẹ́ kí ọkàn rẹ kí ó mú ọ lára yá ní ọjọ́ èwe rẹ, kí o sì máa rìn nípa ọ̀nà ọkàn rẹ àti nípa ìrí ojú rẹ. Ṣùgbọ́n ìwọ mọ èyí pé nítorí nǹkan wọ̀nyí Ọlọ́run yóò mú ọ wá sí ìdájọ́. Ẹsẹ̀ ìkẹwàá. Nítorí náà ṣí ìbìnújẹ́ kúrò ní àyà rẹ, kí o sì mú ibi kúrò ní ara rẹ, nítorí pé asán ni ìgbà èwe àti ọmọdé. Giscom TV, nífẹ̀ẹ́ láti wò ó.